bọ́dún bá kọdún pèrègùn amáwọ̀ tutù wá o bẹ́ẹ̀ lọ́dún kan ò ní jọ o kí iléeṣẹ́ ADRON Homes ó má ṣe ohun àrà lákọ̀tún. Iléyá ti dé, Ojúde ọba ti yá o. Báwo gan lọ ṣe fẹ́ ṣe tọdún yìí? Iléeṣẹ́ ADRON Homes ló ní kájọ nìṣó níbẹ̀. Iléyá dé, Ojúde ọba yá. ADRON sún yín kò péré. This Iléyá season, take advantage of the ADRON Homes golden opportunity to become your own landlord with an amazing offer of 30 to 45% discount on land sales. Celebrate the Eid Kabir with a gift of a ram and other exciting gift items when you subscribe. You also get an option of 12 to 24 months payment plan. ADRON Homes celebrates with you this Iléyá. ADRON Homes. Building cities, communities,